yá wọnú ilé fún mi. tó bá bí ìyá ẹ̀ dáa ìyá ẹ̀ tó dúró yìí tó bá bí ìdá ìwọ dìde kó wọlé. Muritala èmi mà ni mò ń sọ̀rọ̀. ẹ gbọ́n káyìn lẹ̀ sọ dọ́kítà sí ìgbà wẹ̀rẹ̀ ìdìbò. ṣòfin pa ọmọ ni. àǹtí mi máa bá ìtì yín lédè o. Akíni. máa bá ìtì yín lédè o. wọnú ilé fún mi. mo bá ìsọ̀rọ̀ tí. mo bá ìsọ̀rọ̀ tí. o ṣe dúró orí ẹ̀ bàjẹ́. wọnú ilé ni mo sọ fún ẹ. ṣé kébì ni mo bí èmi ni mo sọ̀rọ̀ mo ní kó wọnú ilé. wọlé. Muritala ṣọ́ ara ẹ̀ mo sọ fún ẹ mo ní kó ṣọ́ ara ẹ̀ mo ní mi ò fẹ́ rí ẹ́ bíbá ìmọ̀. ìyá ẹni kò wọlé ìwọ náà wọlé bí ehoro. bí àgùntàn. sáré tẹ̀sẹ̀ yìí sáré tẹ̀sẹ̀ Kí ló fẹ́ yìí ṣẹlẹ̀? tẹ̀ jẹ́ ọmọlẹ́yìn mi ọlọ́run tó dáyé yìí gbọ́ ẹ má fi fret ẹ̀ ẹ má fi fret nǹkan tẹ̀ ṣe. àwọn òyìnbó tó tí ò kọ̀rẹ́ tí ẹja jọkọ lọ́kọ́ ní ẹ̀rọ bá sẹ́wà débi báyìí mo sọ fún ẹ. mo máa bá ìtètè yín kò jẹ́ sóhun. ẹ̀rí máa bá ìtètè yín kò sọ àlọ́ mo fẹ́ mú mi. wọ́n pa sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sí dátì bò lẹ́nu. orí ẹ bàjẹ́ só máa pọ́nmọ yín tó fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni kó máa lu èmi aṣọ gbẹ́sẹ̀ kí gbéra mi sínú ẹ̀ àdúgbò rẹ̀ ní ni èmi kọ́kọ́ ló pẹ̀lú aṣọ. eégún burúkú ni mi wá gbọ́ inú gbàlẹ̀ tí mo ti dúre gbogbo òṣìṣẹ́ máa ń ṣe yẹn gbogbo gbàdé wá ti pé aṣọ ó má dàbẹ̀ ní kó pe ẹlẹ́dàá mi bì kan ni o mo máa ń ṣépè fún yín nípa àwọn olórí burúkú yìí action roll it action ìtòlẹ̀ náà yé dàbẹ̀rù àgbà ẹ̀dẹ̀ orúkọ mi anyhow àbúrò ni. wọ́n àbọ̀gbọ́ tó wá jẹ́ pé mi gọ́gọ́gọ́gọ́ ló fẹ́ kí n gbé wọnú ara ẹ̀ máa pọ̀ nǹkan sí ẹ lára ni o èmi á bẹ̀ fà máa fà máa rọ̀ kò yẹ. Producer. It traded the hottest producer.
plantain flour that is made from unripe plantain. Try it today. And you can go straight to Instagram. Click on Ayola Food Products. You see all our products there. Try them today. You will enjoy it seriously. Yes, sir. What should I tell the DJ guy, sir? Tell the DJ guy. It is pastor's program. You should know the type of song that is coming to play there. Okay? Do you get it? Yes, sir. And I'm very sure the DJ should have Ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà. If he doesn't have, you should go and meet Jimmy Jat or Any Money. And I know Any Money we have ọdún lọ sópin o bàbá mímọ́. It is not my ọdún because I am very sure ọgọ́rùn ọdún lẹ́ni ọgbọ̀n ọdún lẹ́ni òkè gbẹ̀ngbẹ̀ òkè ni. Okay? So Sorry, sir. Go. Sorry, sir. Ire kan máa gbọ́. 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 Súnmọ́ wa níbí torí ìsúnmọ́ ni làwọn máa jẹ. Tọmọdé tàgbà ló mọ ìyẹn nílé wọ́n tún mọ ìyẹn lóde. Ìwà ìrẹ̀lẹ̀ èyí tó mọ̀ ọ́n láyé fi ń pọ̀ ẹ̀lẹ́. Orí ọlá tó mú wáyé ló ń yọ ọ̀tá lẹ́nu wọ́n fi ń sọ̀sọ̀kúsọ sọ́mọ wò wọ́n lóye. Òun pọ́n wọn lé òun fún wọn lówó jọ ó tún fún wọn lẹ́wù. Olúwa ló fi rán ẹ ẹni ròbí sí ẹ wọ́n láì kò ní tẹ́gbẹ́ tèpè kọ́ ọ́.